الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ibi tí a dé níbi ẹ̀kọ́ wa òun náà ni al-af'al. Al-af'al hiya husulu shay fi zaman mu'ayyan. Al-af'al òun náà ni àwọn ọ̀rọ̀ ìṣe tí tá a máa ń ṣe tó máa ń ṣẹlẹ̀ láwọn àsìkò kan ní àdáyanrí. Kí ni ìtumọ̀ eléyìí? Òun ni gbogbo iṣẹ́ tá a máa ń ṣe láyé, mò ń fọṣọ ni, mò ń lọ ni, mò ń bọ̀ ni, gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni Lárúbáwá ń pè ní ọ̀rọ̀ ìṣe. Al-af'al wa hiya ala thalathati aqsam. Àwọn ọ̀rọ̀ ìṣe tí a wá sọ yìí ó pín sí ọ̀nà mẹ́ta. Al-qismu al-awwal huwa al-musamma bil-af'al al-madiyya. Ọ̀nà alákọ̀ọ́kọ́ tí ó pín sí òun náà ni àwọn ọ̀rọ̀ ìṣe tí a ti ṣe kọjá, àwọn nǹkan tí a ti ṣe síwájú ká tó máa sọ ọ̀rọ̀ tí à ń sọ yẹn. Gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe máa ń fún wa nírò nípa àwọn ànábì rẹ̀ tó ti rán síwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn nǹkan tá a máa ń sọ tá a ti ṣe sẹ́yìn òun ni wọ́n ń pè ní af'alul madiyya. Al-qismu thani, ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó tún pín sí huwa al-musamma bil-af'alil mudari'a. Òun làwọn ọ̀rọ̀ ìṣe tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí a máa padà ṣe é. Kí ni ìtumọ̀ eléyìí? Òun ni pé àwọn iṣẹ́ tá a máa ń ṣe tó jẹ́ sí pé àsìkò tá à ń ṣe lọ́wọ́ yẹn gangan ni là ń sọ̀rọ̀ nípa nǹkan yẹn. Èèyàn ń fọṣọ lọ́wọ́ ńsìnyí lápèjúwe, wọ́n wá ní kí ló ń ṣe? Mò ń fọṣọ lọ́wọ́. Bó ṣe ń ṣe lọ́wọ́ yẹn àbó ní màá padà fọ̀ ọ́, òun ni wọ́n ń pè ní àwọn ọ̀rọ̀ ìṣe tí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí tá a máa padà ṣe. Pípadà ṣe yẹn ó lè jẹ́ ọ̀la, ó lè jẹ́ oṣù kan, ó lè jẹ́ oṣù méjì. Al-qismu thalith, ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tó tún pín sí huwa al-musamma bi af'alil amr. Òun ni àwọn ọ̀rọ̀ ìṣe tí a fi ń pani láṣẹ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe máa ń pa wá láṣẹ nínú al-Qur'an. Àwọn nǹkan tó fẹ́ ká ṣe, àwọn nǹkan tó ní ká má ṣe, àwọn àṣẹ tán máa ń pa wá yìí òun ni àwọn ọ̀rọ̀ ìṣe tí a fi ń pani láṣẹ. Ní báyìí a wá lọ sí ojú pátákó láti lọ ṣe àwọn àlàyé yìí yékéyéké ká sì mú àpèjúwe rẹ̀ wá insha Allah. Ní báyìí kí a tó ṣe àlàyé ní orí ọ̀rọ̀ ìṣe tí à ń bá bọ̀ àti bá ṣe fẹ́ make àwọn àlàyé lórí ẹ̀. So a kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa ìyáàkà tí mo sọ ní ẹ̀kọ́ tí ó kọjá. Kí ló ṣẹlẹ̀ níbi nǹkan yìí ni pé nígbà tí mo mú àyá Qur'an wá tí a máa ń kà ní orí ìrun yẹn Suratul Fatiha. So mo wá ní iyyaka na'budu wa iyyaka nasta'in. Ní kúkúrú nǹkan tí mo fẹ́ ṣàlàyé ńbẹ̀ ni pé dọ̀míìrù yìí a máa ń lò ó fún ọkùnrin
nǹkan tó bá jẹ́ nǹkan akọ. Ṣùgbọ́n nínú àkídà mùsùlùmí, nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ dàdí ọkàn rẹ̀, tán bá bi wá pé ṣé ọkùnrin ni Allahu, á ní àmọ́. Àmọ́ nǹkan tó clear sí wa ni pé ó máa ń fi arọ́pò orúkọ akọ, òun ló máa ń fi ròyìn ara rẹ̀, ìyẹn l'Ànábì náà sì fi ròyìn rẹ̀. Ṣùgbọ́n tán bá béèrè ìbéèrè yẹn àmọ́, nítorí pé wọn ò sọ fún wa. A lè sọ pé ọkùnrin ni, a dẹ̀ lè sọ pé kì í ṣọkùnrin. So nínú àkídà Ahlus-Sunnah. So gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn Inshallah. Ní báyìí á lọ pa ojú pátákó rẹ́ ká lè bá ráyè méèkì àwọn àlàyé tí a fẹ́ ṣe. Ẹ má bínú. Kìíní yẹn ò tètè parẹ́ ni, ẹ̀yin náà ń wò báyìí sí pé á ti parẹ́ tá a bá lè ráyè kọ àwọn nǹkan fẹ́ kọ síbẹ̀. Inshallah. Now, gẹ́gẹ́ bí àlàyé tí à ń bá lọ, a fẹ́ ṣàlàyé nípa àwọn fíìlù yẹn, ṣùgbọ́n kó fi lè yé wa, a fẹ́ ká pín sí ọ̀nà mẹ́ta. So kó fi lè yé wa. So nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ tí a sọ yẹn, òun ni wọ́n ń pè ní al-fi'lul madi, àwọn ọ̀rọ̀ ìṣe tí a ti ṣe kọjá. Ẹlẹ́ẹ̀kejì ná ń pè ní al-fi'lul mudari. Ẹlẹ́ẹ̀kẹta ná ń pè ní fi'lul amr, àwọn ọ̀rọ̀ ìṣe tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́. So àpèjúwe alákọ̀ọ́kọ́ òun ni gẹ́gẹ́ bá ṣe mú wá nígbà tá ń kọ́ra wa nípa n tán ń pè ní sarf, tẹ́ ẹ bá rántí. A kọ wípé kataba. So òun túmọ̀ sí ọkùnrin kan tí ó ti kọ, kéèyàn máa kọ nǹkan. So ó ti kọ́ sẹ́yìn bẹ́yẹn. So kó fi lè yé wa. Ṣùgbọ́n bó ṣe máa ń di answer Inshallah, á máa kọ́ra wa tí a bá déwájú, tó jẹ́ pé gbogbo wa náà á dà á mọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan Inshallah. So àpèjúwe n tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ òun ni eléyìí, yaktubu, ọkùnrin kan tí a dojúkọ tí tá ń sọ̀rọ̀ nípa rẹ̀, ó ń kọ nǹkan lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà kọ ọ́. So àpèjúwe rẹ̀ tá a fi ń pani láṣẹ òun ni ká sọ wípé uktub, kọ. Uktub, kọ. So àpèjúwe nǹkan tí a fẹ́ ṣe lálàyé náà nìyí. So a bá tún mápèjúwe kan wá sí i kó fi lè yé. Lápèjúwe nísìnyí, jalasa. Ẹ ti rí ọkùnrin kan tí kò sí níbí báyìí, ó ti jókòó. Yajlisu, ọkùnrin kan tí kò sí níbí báyìí, ó ń jókòó lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà jókòó according nǹkan tí a tú. So tán bá fẹ́ mú ìpaniláṣẹ eléyìí náà wá, wọ́n á ní ijlis, jókòó. So ẹ ti rí báyìí nísìnyí Inshallah. So tó bá tún di ẹ̀kọ́ tí ó ń bọ̀, á tún máa bá ẹ̀kọ́ yẹn lọ láti bí
al-adawat. So al-adawat yìí kí ni wọ́n ń pè é, kí ni iṣẹ́ tó fẹ́ ṣe níbi àwọn ẹ̀kọ́ wa, so a máa ṣàlàyé tó bá di ilé ẹ̀kọ́ tí ó ń bọ̀ inshallah. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.